Dárí ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀. Yes sà. Dárí mi mọ̀ bóyá ẹ ti gbọ́ pẹ̀lú nǹkan tó ṣẹ̀ṣẹ̀ jáde nísìnyí pẹ̀lú ọ̀rọ̀ Apetu pé wọ́n ti dájọ́ fún wọn ní ìlú òyìnbó lọ́hùn. Yes. Àwọn èèyàn ti pè mí láti US. Wọ́n ti pè mí pé wọ́n ti dájọ́ Apetu, ìyẹn ọba Joseph Olóyèdé. Kí wá ní ìmọ̀ràn tí ẹni fún àwọn Apetu báyìí? Ọ̀rọ̀ ìmọ̀ràn eléyìí ti clear because wọ́n sọ fún mi nísìn pé ọdún 4 àtoṣù 8 ní ẹ̀wọ̀n tí wọ́n fi Apetumodu sí. Ṣùgbọ́n kan táwọn akọ̀bẹ̀ ṣe ni pé a ní láti sọ fáwọn ará Apetumodu àtàwọn ọmọ Apetumodu pé kí wọ́n lọ béèrè àwọn ìdílé wo lóyè máa kàn báyìí, kí wọ́n tètè mọ́mọ oyè jáde, kọ́ mọ́mọ oyè jáde kí Karambani tó dé látẹ̀wọ̀n kọ́ba ti wà nípò torí kò lè pọ́síbù, kò lè ṣeé ṣe, a lè gbà wípé kó wá dé látẹ̀wọ̀n kó wá gorí ìtẹ́. Àwọn ọba tí wọ́n lọ sẹ́wọ̀n tí wọ́n wá gorí ìtẹ́, àwọn ti lọ ti pẹ́. Wọ́n ní ọba kan wọ́n ló wà ní Canada báyìí pé tí àwọn èèyàn sọ pé ó ti ṣẹ̀wọ̀n Canada ń gbà kan kó tó wá jọba nípínlẹ̀ Ọ̀ṣun náà. Ó lè wà ń bẹ̀, ó pọ́síbù kó máa yan kiri ní Canada lénìí, ṣùgbọ́n tó fi yan kiri ni pé nígbà yẹn ó ti sáàfù terms ó ti sáàfù ẹ̀ tán bí ẹ̀ẹ̀mejì náà ló lọ sẹ́wọ̀n Canada, ó dẹ̀ ti sáàfù tán, kò sí tíjọba fẹ́ fi ṣe mọ́. Bọ̀tẹ́lẹ̀ tó wà lórí ọba tó wá lọ sí Amẹ́ríkà tí wọ́n mú lẹ̀ yìí, ọba ṣìkù tó máa mú l'Amẹ́ríkà o. Tẹ́ ẹ bá gbọ́n ẹ sọ fún wọn nípínlẹ̀ Ọ̀yọ́, ọba kù o tí wọ́n sì máa mú l'Amẹ́ríkà o. So àwa ò tí ì fẹ́ bẹ́ ìlú, ṣùgbọ́n àwọn mọ̀ pé ọba ṣìkù nípínlẹ̀ Ọ̀yọ́ o. Eléyìí tí a kàn ń sọ ń sìn, Ologundudu sọ kí gbogbo aráalé lè mọ̀, àtàwọn ọba tó kù kí wọ́n lè mọ̀ pé ìkànnú àwọn ọba ilẹ̀ Yorùbá wà lẹ́wọ̀n báyìí pé wọ́n ti dájọ́ fún un. Òun ló ń jẹ́ káwa máa sọ̀rọ̀ báyìí, ṣùgbọ́n àlàyé lórí Apetumodu bá a ṣe fẹ́ jẹ ọba tuntun ànídé sẹ́yìn wa. À ń lọ sí Ìpẹ̀tù, a máa lọ wádìí àwọn agboolé tó kàn. Àwọn tó bá dẹ̀ jáde kí wọ́n tó la ifá mọ́lẹ̀ kan já lórúkọ wọn, ká lọ wádìí wọn bóyá wọ́n ti ṣẹ̀wọ̀n Toronto, bóyá wọ́n ti jalè níbìkan tó ń sá wálé wá jọba. Lórí ọ̀rọ̀ Apetumodu fún rẹ́kọ̀dù ń bọ̀, so a sì máa ṣèwádìí àwọn tó fẹ́ fi jọba, a fẹ́ mọ̀, a fẹ́ máa dá sí ètò ìfinijọba gan lásìkò yìí báyìí, ká máa bá wọn wádìí àwọn kándídéètì tó fẹ́ filẹ̀ kó tó gbádélé wọn lórí. Eléyìí tó bá jẹ́ tọ́ọ̀gì, eléyìí tó jẹ́ jàǹdùkú, eléyìí tó jẹ́ Karambani àkúyà, eléyìí tó jẹ́ bàráò, ká ti mọ̀ wọ́n, ká ti dá wọn lẹ́kùn kó tó lọ. Àdẹ̀fọ́ba tó máa yàn sìn tí ò ní lọ sí Ìlòfì ní orientation wọn wà, ibẹ̀ ni wọ́n ti ń kọ́ wọn bọ́ ṣe ń ṣe lórí ọba. Àìdé lòfì, àìpẹ́ nílòfì, àìgbé lòfì, àìgbépèbí ló jẹ́ kẹ́ máa rí oríṣiríṣi kárátà ọba tẹ̀ ń rí sìn báyìí. Ok, dádì, mo wá rò pé àwọn àgbà náà máa ń sọ pé tí ọba kan ò bá wàjà èmi kì í jẹ ni. Àìmọye ọba tí ò wàjà. Nǹkan tá a fẹ́ correct nípa àwọn kan nìyẹn tí wọ́n ń sọ wípé ẹni tó bá fẹ́ jọba tuntun wọ́n á yọ ọkàn ọba tó wàjà, ọkàn yẹn ló máa jẹ láfi sọ pé òun ń jọba. A fẹ́ proof wọn rọ́ọ̀gì pé irọ́ ni, kò sí tó jọ bẹ́ẹ̀. Kò sọ́ba kan tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ jẹ tó ń jẹ ọkàn ọba tó ti lọ. Pé ọba kan ò wàjà, ọba míì ò jẹ, àìmọye ọba tó ti jẹ. Déjì ọ̀fà Àkúrẹ́ ń kọ́, ṣe bọ́ bá wà l'Ákúrẹ́ báyìí, ṣé yẹn wàjà ni? Àìmọye ọba bẹ́ẹ̀. Ọlọ́wọ̀ ọ̀fọ̀wọ̀ ìgbà tó yọ bàbá Ọlágbẹ̀gì ńgbà yẹn, ṣe bọ́ bá wà lórí ìtẹ́, ṣe bí almost 20 or 30 something years ló tó padà wá sórí ìtẹ́. Bẹ́ẹ̀ náà la tó ṣe gbọ́ pẹ̀lú Adéyẹmí kìíní àti kejì. Adéyẹmí kìíní, Adéyẹmí kejì, wọ́n jẹ lérí ara wọn ni, kì í dẹ̀ ṣe pé wọ́n kú ńgbà yẹn. So pé ọba kan ò lè irú eléyìí sìn, wàjà méjì ló wà, wàjà pé wọ́n lọ sọ́run wà, wàjà pé wọ́n lọ lé wọn náà wà. Wàjà náà méjèèjì. Ẹ ṣé gan ni sir. Yes sir.